ẹ̀ka sára ọkùnrin mi mo rí lánàá pé ẹ̀yin àti búbú ẹgbà vaccine ẹ̀yin náà ń gbé káàdì sókè ń ṣó Africa Magic fún wa tó bá jẹ́ pé ẹ fẹ́ ṣe lóòótọ́ ni as a pastor and a man of God níṣòro yẹ kẹ́ pé Bishop Oyedepo Baba Adeboye Pastor Ndaboski Governor Wike pẹ̀lú Governor Kogi State náà kẹ́ pé wọ́n Senate President former Senate President Gbajabiamila everybody kan wà báyìí everybody dìjú kẹ́ kó gbogbo vaccine náà kẹ́ kó lẹ̀ báyìí kẹ́ wá dìjú kéèyàn kan mú kan náà kẹ́ fèsì wọn fúnra wọn náà kí kó fún bí kí bí kó fún wé a lè mọ̀ pé vaccine yìí original èmi ò believe vaccine yìí o tó bá jẹ́ original ni orun tó fún búbu Wike ló yẹ kó fún búbu Ndaboski á fún Ọ̀nkùyẹmí a mọ̀ pé yes vaccine tẹ kó wá original kí ni authentication pé vaccine yẹn gan ó gba due process torí mo gbọ́ pé South Africa ti kọ́kọ́ reject vaccine tó wá láti India ó ti wá jẹ́ Nàìjíríà ló gbà ètò wa allocate 9 billion fún transportation kí ló dé ìgbà wo lẹ di casting pastor ọ̀rọ̀ casting pastor yìí ò lè pay yín o advice tí màá fún Nàìjíríà àwọn ọmọ Nàìjíríà ni pé ẹ má ti gba vaccine ẹ sì rin sùúrù ẹ jẹ́ kó lò bí àbí 6 months lára gbogbo àwọn tó ń sì gbáná gbogbo National Assembly káwọn yín tí ọrùn ẹ máa yí káwọn tójú ẹ máa fọ́ káwọn tí kìíní máa ṣe lára wọn torí èmi ò trust vaccine yẹn ayé o mi ò tètè bá dẹ̀ yẹ pé ẹ trust ẹ lè lọ gbà o but kò voluntarily ni tó bá fẹ́ lọ gbà tí o bá dẹ̀ fẹ́ lórí ẹlẹ́ẹ̀mejì wọ́n máa lọ kó virus sí ẹ̀ lára ní in the name of vaccine tí ẹ bá ẹ̀ láàrin yẹn o ó dàbọ̀ o.